súnmọ́ bí. bàbá sámádì ẹ̀dá sí bí o. bàbá ládégé aliyanó rí adé. bismillahir rahmanir rahim. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر على أبي شيخنا الإيلوري أزكى صلاتي كذا سلامي آدم نجل عبد الله شيخ له أفضل المقام رضوان ربي عليك دوما يا شيخ في منزل سلامي. الله أكبر. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ṣé ẹ̀dá pẹ̀já dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí? Alhamdulillah. Ẹ̀dá pẹ̀já dá ọpẹ́ náà lẹ́ẹ̀kan sí. Alhamdulillah rabbil alamin. Àlékún kẹ́ Ọlọ́run. Àlékún kẹ́ Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwọn sàhábà àtàwọn tábìyìn àtàwọn dórí àwọn tábìyìn dórí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n sọ wá di bá ti dà yìí wọ́n pọ́n láṣọ níjọ́ tẹ́bi pa wọ́n níjọ́ tí wọ́n rí jẹ tí wọ́n rí mu wọ́n wọnú gbó wọ́n wọnú ìlú kéréje láti tàn mọ́lẹ̀ Al-Qur'an láti tàn mọ́lẹ̀ Islam wọ́n polongo dáwà wọ́n jagun mọ̀ wọ́n jagun ẹ̀sìn fáátítí Islam wá débi tó dé dúró lónìí gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run mọ iye wọn àlékún kí Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wọn. Àmín. àwa kó gbogbo ẹ̀ papọ̀ sábẹ́ àyà kan pé kò lè alhamdulillahi. Kulil hamdulillahi. wa salamun. ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikuna. Mo kí gbogbo ìkàlẹ̀ láì yọ ẹnìkankan sílẹ̀ kíkí náà mo gbé látọ̀dọ̀ bàbá wa àgbà bàbá wa ìmáàmù àgbà nímọ̀lẹ́ Ṣéèkù. Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa. Àmín. Ọlọ́run kí ó járe yín pẹ́. Àmín. Gbogbo mísà téèyàn fi ń jẹ ìmáàmù gbogbo ẹ̀ pátá Ọlọ́run ọba dógún fún yín wá ziyada. Wọ́n wá ṣe déédéé orin ìkànnà ọ̀jọ̀gbọ́n àfáà tó ní iyabna l'urumati sirfa antale asibaku fitoriki majidika wanada humo hakoku yabuna al-imami sirfa antale
مجدك فالنجاه محقق هذا هو القرآن àbá àmàmàlẹ́ kò sí nǹkan kan tí wọ́n fi yàtọ̀ náà yẹ pé kana khuluqu al-Qur'an. kana khuluqu al-Qur'an. bí àdìsí sẹ́yìn ìyá ńlá wa Aisha gbà wá. kò sí orípa tí wọ́n ń tẹ̀lé ju ànábì wa Muhammad náà. sallallahu alayhi wa sallam. naam. هذا هو القرآن براس الهدى. Al-Qur'an tó jẹ́ pé òun náà ní gíláàsì ìmọ̀nà náà ni ó ṣokéèsì ìmọ̀nà ni ó gáìdì yàn òun náà ní tẹ̀gbé lọ́wọ́ òun náà lẹ́ ń tọ́ para orípa ẹ̀. دستورك الأسمى المنير المشرك. Ọlọ́run kí ó jẹ́ pẹ́ fún wa. آمين. pẹ̀lú àlàáfíà. آمين. mo fi tiwọn kí bàbá wa àgbà alágbàjì níkàlẹ̀. أدام الله حياته. Ọlọ́run kó jẹ́ pẹ́ fún wa. آمين. àwọn àgbàlagbà ṣe wàhálà púpọ̀ wọ́n ṣe wàhálà púpọ̀ wọ́n fi súnà lọ́lẹ̀ látara ẹ̀há ká fi nǹkan lẹ̀ ká wé láwàní ká tètè so igi ọmọ lọ́kùnrin lóbìnrin ká polongo ẹ̀sìn àwọn lóòṣà ká sọ wọ́n di mùsùlùmí gbogbo ilé olóòṣà ká sọ di mọ́ṣáláṣí àwọn àgbàlagbà ṣe wàhálà púpọ̀ níjọ́ tí ò sí ọlá tí ò sọ́là nídìí ẹ̀sìn yìí ṣáà fi wọ́n wá àwọn tó yẹ pé wọ́n ń ṣe nù gbádùn tàfà fi ní kífà ya kọ́ màá ṣẹ́wí san yorùbá ní wàmán adam. كيف يا قوم يستوي سيباني ومن هدم. farabalẹ̀. حياكم الله. ló ń rọ̀ṣì ẹ̀ náà bóyá wílẹ̀ kọ̀ọ̀kan. كيف يا قوم يستوي سيباني ومن هدم. كيف يا قوم يستوي سيباني ومن هدم. ليس من زار راكبا. gbogbo àwọn àgbàlagbà wa lánàá nínú Ìlọrin níjẹta tí wọ́n ṣe wàhálà káàkiri wọ́n polongo ẹ̀sìn káàkiri wọ́n tàn mọ́lẹ̀ ẹ̀sìn gbogbo ibi tí mọ́lẹ̀ ẹ̀sìn ò dé راكبا. àmúbọ̀ téèyàn máa lọ Abidjan Ivory Coast àwọn Yorùbá kún mẹ́bìbà àwọn bàbá yìí débẹ̀ níjọ́ tó dúdú Abidjan gbogbo Sakété Benin Republic ìlú ìyá tèmi nù ní tẹ́bá débẹ̀ ẹ̀ borí pa wọn bẹ̀ sábẹ́ Àjàṣẹ́ wọ́n ti ń pè nǹkan wọn nù ní Ìfọ̀yín gbogbo ìlú ìlà àwọn bàbá yìí dé níjọ́ tó yẹ pé kò sí nǹkan kan ní ìlú náà ju orò lọ ju ẹbọ lọ tí wọ́n ṣe é de pé kò sí ti ń jẹ́ ìjáde. ليس من زار راكبا. àbá iná jà títí débi pé tòun ti bílù náà ti dúdú tó wọ́n fi ọjọ́ Jímọ̀ kalẹ̀ pé a fún àwọn ìmọ̀le níjọ́ Jímọ̀ láti jáde lọ kí Jímọ̀ lásìkò tó ń ṣe orò wọn lọ́wọ́. كيف ليس من زار راكبا مثل سائل على القدم. كيف يا قوم يستوي سيباني ومن هدم. àwọn bàbá yẹn wọ́n gbìyànjú wọ́n ṣe wàhálà nínú àìsí wọn wá kéèyàn kankan kí wọn wá kéèyàn kankan yìn wọn wá owó wọn wá nǹkan kan lọ́dọ̀ ẹnì kankan wọn ṣiṣẹ́ fún ìjọba wọn ṣiṣẹ́ fún olówó wọn ṣiṣẹ́ wọn fún Allah. káwa táwa dé lónìí ká má wá kí wọn mọ́ ká má yìn wọn mọ́ àtún wá fi wọn lẹ̀ láàyè wọn àwọn olókùúta máa wá fi panu. كيف يا قوم يستوي. jẹ́ kí àwọn bàbá wa lọ́dún èní á padà síbẹ̀. mo kí bàbá wa tí wọ́n kú gbogbo wa jọ. أدام الله حياته. Muhammadu al-Awwal. أدام الله حياته. أدام الله حياته. أدام الله حياته وحفظه الله ورعاه. ọmọ ẹ̀san ni wọ́n. Ọlọ́run fún wọn lẹ́bùn púpọ̀. ó kan náà ó sì ṣe déédéé wọn. awwalun fil ma'rifa wa awwalun fil diraya.
orúkọ tí wọ́n sọ wọ́n ní dédé wọn ló ṣe ẹ̀bùn tó lọ́wọ́ wá fún wọn pọ̀ ṣùgbọ́n ọyọ kan ló jọ èmi lójú ń bẹ̀ òun náà ni kìtàbà ẹ̀bùn tó lọ́wọ́ fún wọn pọ̀ àmọ́ ọyọ kan ló tún lámìlaka lánàá ọkàn mi kìtàbà bí ìlú ìtútó yìí ìgbà tí wọ́n ti àwọn àbá yìí náà àwọn àbá tó wọ́n tẹ̀lú yìí náà nìyí. Adamallahu hayatahu. àbá mọ̀mọ́lẹ́ ìgbà tí wọ́n ti tẹ̀lú yìí ìlú yóò ṣe nǹkan kan ju kéwù yìí náà lọ Ìlọrin ò fìgbà kan rán nǹkan míì ju kéwù lọ Ìlọrin ò níṣẹ́ alábọ̀ kéwù Al-Qur'ani níṣẹ́ wa kó jẹ́ pé orí tiwọn lọ́lọ́run ti wá mú Maqamatul Ilori jáde láti dọ́tí ìlú yìí ti ń bọ̀ táwọn àwọn òmìnira àfa ti lòlú yìí lánàá wọ́n sì ń lò lónìí pẹ̀lú ògùn Ọlọ́run tó bá sì dọ̀la wọn mọ̀ ló bẹ́ẹ̀. Àmín. ló jẹ́ kí làákàyè lọ sínú orin Zamakhshari tó ní uqsimu billahi wa ayati wa masharil hajji wa miqati. Naam. Uqsimu billahi wa ayatihi. ó ní òun pìwà pẹ̀lú Ọlọ́run ọba tó dá òun tó lẹ̀mí òun. Wa ayatihi wa masharil hajji wa masharil hajji wa miqatihi. ó ń fi gbogbo tá à ń ṣe ní àjì ọ̀gàn kú òǹbẹ̀ káyé ẹ̀gàn sí ó ta lẹ́nu. Tukutaba bi. mọ̀kọ́mọ̀ táwọn náà ṣe òní bíyàn bá ń dìtẹ̀ ló kù ó yẹ kéèyàn kí wọn kú iṣẹ́. Inna haririya harimu bi'a tukutaba bi tibri maqamatihi. ó yẹ ká lọ ṣe sí ẹnu ọ̀nà tá a gbà wọ̀ lọ́rin gbogbo ẹni tó bá mú wọlé tó ń jáde kó máa rí pé Maqamatul Ilori ní Ọlọ́run wá fi ń ṣọ̀gọ́gàn ẹ̀ tìlú yóò sì ta wọ́n yìí ta gúgúrú wọ́n yìí tẹ̀pá nù lóyè ìyẹn Ọlọ́run bá wọ́n tún fún wa ń kan lẹ́ẹ̀kan alifiyatu Salik fi madhhabi Imam Malik. Ọlọ́run ọba ló ṣe yín bẹ́ẹ̀ láti fi sàn àgbàlagbà lẹ́sàn Ọlọ́run kó máa fọwọ́ bàjẹ́ kàn yín. Àmín. kó má jẹ́ máa padà sí ibú. Àmín. mo wá kí gbogbo jàmáà mo káwọn ọmọ kéwú gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe òní ẹ̀ ń ṣe kẹ́lẹ́ bá kálẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n ṣe orí ẹ̀ lánàá níjẹta wọ́n padà kálẹ̀ àwọn tó ń láwọn ò lè ṣe orí wọn padà takú síbi tó dé táwọn míì kan náà rìvásì Ọlọ́run kí ó bá wa dúró tì yín. Àmín. kó máa lọ́bàná láti òtí kùlú bàná kọ́lọ́n kó máa gùnrin ọkàn yín. Àmín. bí mo ti dó yìí mo dó lóko bàbá wa Maulana Sheikh Daud Abdulmajid Alfanla. Adamallahu hayatahu wa hafizahu Allahu wa ra'ah. àwọn ọlọ́yẹ kí wọ́n wà ń bí àwọn irtibatọ́ọ̀tì oríṣiríṣi ó pọ̀ lẹ́kọ̀ọ́ tí ó gbà wọ́n láyè láti ṣèrìn àjò wá sílùú Ìlọrin àti pé wọ́n tún nídìí kí wọ́n gbogbo nǹkan òun náà ti ń ó nídìí àgínlò Ọlọ́run kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Àmín. wọ́n ní ìkànnì àwọn ọmọ mi kóun náà lọ bẹ̀ nígbà wọ́n fẹ́ bẹ̀ wá kí òun náà lọ ṣiṣẹ́ náà Ọlọ́run kó jẹ́ kí àwọn bàbá wa Sheikh Daud pẹ́ fún wa. Àmín. gbogbo ohun tọ́lọ́run bá ń ṣe fáàfáà lọ́lọ́run bá ti ṣe fún wọn. wàzíyáda kọ́mọ tún yanjú Ọlọ́run òpin fáàfáà mi débẹ̀ yóò ṣe gbogbo nǹkan fún kò ní bá dé bí ọmọ kúzímà àtẹ̀yìntúkà. Wa kun mina shakirina. ó ní mímọ̀ ó rí mọ́ lù ayé ó sì pé ó tì ọ́ àmọ́ kò ní kàn ọmọ rẹ̀. Allah. ṣùgbọ́n Ọlọ́run bá tún ṣe yẹn fáwọn náà pé rọ́bì láta wẹ́ iskola Ibrahimu. Rabbi. láyà náà lọ á ní dọ̀límì. Rabbi ja'al hadha al-balada aminan. Wa idh yarfa'u Ibrahimu al-maqam. Wa idh ibtala Ibrahima rabbuhu bikalimatin fatammahunna. Qala inni ja'iluka lin-nasi imama. Qala wa min dhurriyyati. Qala la yanalu ahdi adh-dhalimuna. Naam.
gbogbo ìkàlẹ̀ ni mo kí ọjọ́ ti lọ púpọ̀ Allah. àwọn bàbá wa alágbàdì fẹ́ sọ̀rọ̀ bàbá wa àgbà nímọ̀lẹ́ wọn ó ṣàdúrà fún wa èmi ò ní nǹkan kan tí mo fẹ́ wí ṣùgbọ́n kí tó sọ máìkì lẹ̀ mẹ́sẹ̀gì mẹ́ta ni mo fẹ́ gba àwọn bàbá wa Sheikh Daud jẹ́ mo ti ṣe mọ̀kọ́ dímọ̀ kan nínú ẹ̀ òun náà ni pé gbogbo àwọn àgbàlagbà wa ní Ìlọrin lánàá àfọwọ́jọ̀gbọ́n ní tẹ́bùkọ̀l òṣùdù mahibata hata wa'in ajalul usudi mina zamani kọ́dí nkọ́dọ̀. تبقى الأسود مهيبة حتى وإن أجل الأسود من الزمان قد انقضى. ó ní gbogbo àwọn àgbàlagbà wa nínú ìlú yìí lánàá níjẹta níjẹrin àwọn ni wọ́n bí ẹ̀rù sí wa lára àwọn ni wọ́n bí ọlá sí wa lára lónìí bàbá wa àgbà lágbàjì bàbá wa àgbà nímọ̀sígbà bàbá wa àgbà lágége gbogbo ń tá a bá dì lónìí àwọn náà sọ wá dì ṣó yẹ kó jẹ́ pé àwọn yẹn lámà wá fẹ́ á máa sọ di ìtayín. تبقى الأسود مهيبة حتى وإن. àwọn mẹ́sẹ̀gì náà ni pé ẹ jẹ́ ká kíyèsí tá a bá lè ṣe ká show appreciation pé ẹ ṣeun ká fi wọ́n lẹ̀ àwọn akọ́lù yẹ ká wá fi wọ́n fi igbá àtàyìn àbí ẹ máa rámọ kan tí ò tí ì ṣe nǹkan kan gbèsè ayé ẹ̀ yóò wá bọ́ sẹ́yìn ìkólé bàbá rẹ̀ yóò ta cotton yóò lo òun fèsì ọ̀rọ̀ àwọn yẹn lòun fẹ́ máa fi táyín àwọn yẹn lòun fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní òun pè wọ́n lóní bídíà lẹ́nu títí ẹ súnà ó wà ní wọ́n ṣe. أجل الوصول من الزمان قد انقضى. àwọn bàbá yẹn wọ́n ṣe wàhálà gan wọ́n ṣe wàhálà púpọ̀ tí ì bá ṣe pé èyìnbó tó bayé jẹ́ tí wọ́n ṣe social media ẹlòmíì 100 ọdún òní ayé ẹnìkan kan ò ní gbóhùn ẹ̀ àwọn bàbá yẹn wá ìjọ tó sí social media wọn ò wó kìkì wọn ò fẹ́ káyé èèyàn mọ̀ àwọn iṣẹ́ ńláńlá tí wọ́n ṣe ló polongo wọn Ọlọ́run fi òkìkí san fún wọn ni. فتهابها كل الكلاب لأنها. àwọn mẹ́sẹ̀gì ni ó ní ẹ jẹ́ ká kórè mọ́ àwọn àgbàlagbà tí Ọlọ́run bá nà lóòlù yìí wọ́n pọ̀ Ọlọ́run wá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta òní ó fi ṣàmì pé mo gbàṣẹ́ yín àwọn alẹ́ ká máa faṣọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ká máa faṣọ wọn yá. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bàbá wa lọ́dún òní Daballahu hayatahu. ó hàn nínú nǹkan tí bàbá wa nímọ̀lẹ́ sọ pé ja'alahullahu mubarakan Allah. Ọlọ́run bá fi wọ́n ṣọmọ ẹ̀san àlùbáríkà yẹn sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣì gbọ́ àlùbáríkà ká lo mọ́tò ńlá àlùbáríkà ni bí wọ́n ti wọṣọ yìí tí wọ́n wà lórí àga yìí tí gbogbo ẹ wá ń ṣe yìnyín àlùbáríkà ni kákọ́lé ńlá àlùbáríkà ni bí wọ́n ti ṣe mọ́ṣáláṣí ànábì ní Madina àti Maka tó ṣe yínníyínní òní àlùbáríkà ni ká wọṣọ kí nǹkan máa dún kó máa dán kó máa dùn àlùbáríkà ni àlùbáríkà méjì ni barakatun mẹ́ẹ̀díyà wà barakatun mànàwíyà lọ́wọ́ wá fi ní kul man harrama Zinatallahi allati akhraja li'ibadihi. Ọlọ́run ní kò sẹ́ni tó sọ pé kẹ́ má ṣe mọ́ṣáláṣí yín lọ́ṣọ̀ọ́ báyìí náà kò sẹ́ni tó ní pé kẹ́ má gun latest car. Man harrama zinatallahi allati akhraja li'ibadihi. kò sẹ́ni tó ní kí mùsùlùmí má lówó kí mùsùlùmí má jayé kó má gbádùn ayé kò sẹ́ni tó sọ pé ìyè túláàsì. Zinatallahi allati akhraja li'ibadihi wat-tayyibati minar rizq. àìsèkí ìjẹ̀mú lọ́nà tó bá jẹ́ halali òun ibi tí kóòdù wà nìyẹn kò sẹ́ni tó ní kí mùsùlùmí má ní ní táwọn èèyàn bá ń ṣe ń zàmánì táwọn yẹ̀wúdí àti nàṣàrà bá ń ṣe kò sí láì fi kí mùsùlùmí náà bá ṣe irú ẹ̀. wat-tayyibati minar rizq. Qul hiya lilladhina amanu fil hayati dunya. Ọlọ́run bá ní táwọn mùmínì ní ẹ má dára yín láàmú. Lilladhina amanu fil hayati dunya.
àwọn kan ní gbogbo kínní yìí àlùbáríkà ni àwọn kan wá ní ó dá Ànábì Ìsá Ọlọ́run bá ní ìní Abdullahi. Qala inni Abdullahi atani al-kitaba wa ja'alani nabiyyan wa ja'alani mubarakan aynama kuntu. Ànábì Ìsá tọ́lọ́run bá ní ja'alahu mubarakan kò ní mọ́tò kò nílé kò bímọ kò fẹ́yàwó ìdáwà sí ara táwa ń kà kún àlùbáríkà ni bẹ́ẹ̀ ni barakatun ma'nawiyya àlùbáríkà àtúmọ̀ lélẹ́yìn òní gbogbo ẹ̀ náà ni àlùbáríkà ló fi jẹ́ pé ìkànnà àfáà ní àlùbáríkà jundun khafiyun min junudillahi ta'ala yursiluha liman yasha'u min ibadihi. kábàárì kan náà àwọn àgbàlagbà wọn tàná ẹ̀rẹ́ lómi inú wọn níbi ìbẹ̀rù ọlọ́run wọn sáfáyé wọn ní zúdù ẹni ọlọ́run sì ni wọn àlùbáríkà náà ni àlùbáríkà yẹn ma'nawiyya ni nítorí ìmísí ọlọ́run bá ti wà lára wọn ọlọ́run bá ti ṣírẹ̀ hàn wọ́n àwọn máa wọ pé ǹjẹ́ yín kàkún láyé yóò nítumọ̀ sáwà gbogbo táyìn wá ń dààmú kò nítumọ̀ sí wa àlùbáríkà náà eléyìí òní náà ìyẹn jẹ́ mẹ́sẹ̀gì ẹlẹ́ẹ̀kejì mẹ́sẹ̀gì ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn àgbàlagbà ibẹ̀ náà láti padà sí nítorí àfikà kíyèsí wàhálà náà àgbàlagbà ṣe àwọn èèyàn kan fẹ́ yọ góńgó tì tó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ mo sì mọ̀ yí pé ẹ̀yin náà ìkànnù ọmọ tọ́lọ́run fi sàn àgbàlagbà lẹ́sàn-án ní ẹ wo kẹ tó wí kẹ tó fọ bàbá wa lágbàjì ẹ fi ń sẹ̀sán ẹ sì dákọ ẹ yé dákọ wọn ẹ yé yìnbó wọn ẹ yé fìyì fún wọn tọ ọjọ́ ti lọ púpọ̀ ìní lè sọ jù báyìí lọ́mọ subhana rabbika. rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا ربنا يا إلهي اغفر لشيخي الإلوري الحكم بالصالحين في زمرات المرسلين. يا ربنا